Ọdún egúngún ìlú Ìwó rèé o. Eégún ọba ló jáde yìí o, eégún Sokoti. A pè Ìwó ní ìlú mùsùlùmí. Ẹ wèrò níbi ọdún egúngún ìlú Ìwó. Gbogbo tọmọdé tàgbà náà tú jáde ni wọ́n wo eégún ìlú Ìwó. Eégún ọba sì ni eégún eléyìí. Ẹ wèrò tó ń bẹ ní ẹ̀yìn rẹ̀. Wọ́n ní eégún kábíyèsí ìlú Ìwó. Àmọ́ ká mọ́ pọ̀ jù lọ́rọ̀, a fọ̀rọ̀ wá Sokoti lẹ́nu wò wípé kí ni ó ń bẹ láàrin Sokoti àti Olúwo. Sokoti sọ̀rọ̀, wọ́n ṣàlàyé gbogbo ohun tí ó pa àwọn àti Olúwo papọ̀. Ẹ jẹ́ á gbọ́rọ̀ lẹ́nu Sokoti. Àti ipò yín nínú ọlọ́jẹ̀. Orúkọ tèmi ni Ọ̀jẹ́níyì Àyànlọ́wọ́, tí gbogbo ayé mọ̀ sí Sokoti Olúwo, Mọ́jí ọba George of Iwo land. Ẹ jọ̀ọ́, kí ni ó so Sokoti àti Olúwo papọ̀ tán fi ń pè ní Sokoti Olúwo? Ìtàn tó gùn ni. Nígbà tí pé kì í ṣe ìtàn tá a lè sọ, nítorí pé ìtàn kan ló bí Sokoti tó fi di eégún ọba. Ìyẹn ni wọ́n fi ń pè ní Sokoti Olúwo. Gbogbo ohun tó bá dẹ̀ jẹ mọ́ gbogbo nǹkan tí wọ́n bá máa fi ṣe ìnáwó rẹ̀ lọ́dọọdún, gbogbo ẹni tó bá ti wà nípò ọba náà ni máa ṣe agbátẹrù rẹ̀. Ẹ ṣé gan bàbá wa. Kí ni ohun àmúyẹ tí eégún Sokoti tó ń mú fún ilẹ̀ Ìwó? Ohun àmúyẹ tí Sokoti tí ń ṣe fún ilẹ̀ Ìwó pọ̀, nítorí pé látayébáyé ni. Tí ìlú bá tutù, tí nǹkan kan ṣẹlẹ̀ nínú ìlú tó jẹ́ pé bí wàhálà rògbòdìyàn àbí nǹkan kan, Sokoti ni yóò ṣètùtù tí yóò sì gbé, tílùú ó tùbà, tí yóò tùṣẹ́. A gbọ́ wípé tí wọ́n bá fẹ́ jẹ ọba Ìwó, wípé eégún Sokoti náà ń bẹ nínú àwọn tí ó jáde lọ́jọ́ náà láti fi àṣẹ lé ọba lé lórí. Ṣé bẹ́ẹ̀ ló ṣe rí? Bẹ́ẹ̀ ni, gbogbo ọba tó bá fẹ́ jẹ níwó, nígbà tí wọ́n bá ti mú un wá, tí wọ́n fẹ́ fi jẹ ọba, lẹ́yìn ìgbà tí kó tó di pé a fi jẹ ọba, kó tó di pé gbogbo ọba tí ó bá jẹ yóò jẹ ọba ìlú Ìwó, a mú un dé ìdí Ògún. Ó ní àwọn nǹkan kan bíi ètùtù tí a máa ṣe fún un, á dẹ̀ wúre fún un. Lẹ́yìn ìgbà náà, tó bá di ọba tán, Sokoti ni yóò mú un lọ sí ìpẹ̀bí. Ẹ jọ̀ọ́, kí wá ni àjọṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àti ọba ìlú Ìwó lọ́wọ́lọ́wọ́ báyìí? Àjọṣepọ̀ tó wà láàrin wa náà ni pé bí àwọn ọba tó kù, nítorí pé tí ọdún Sokoti bá ń bọ̀, àbí tá a bá fẹ́ ṣe ọdún, àbí tí nǹkan kan bá ṣẹlẹ̀, á lọ fi tó kábíyèsí létí. Gbogbo àwọn nǹkan tó bá dẹ̀ yẹ ká ṣe náà ni á ṣe. Àjọṣepọ̀ wà láàrin wa tó dán mọ́rán. Time tí a bá fẹ́ ṣe ọdún, wọ́n á pè wá sípàdé pé bóo ni ò ṣe ní sí wàhálà, tí ò ní sí rògbòdìyàn ní eléyìí tó sì jẹ́ pé a tún ṣe nínú ọdún yìí. Ẹ ṣé gan bàbá wa. Ǹjẹ́ ní pé ẹ lè sọ àwọn nǹkan tí Sokoti tí ó ń ṣe ní àǹfààní fún àwọn tọmọdé tàgbà, tèwe tìlú, ní tí àǹfààní tí àwọn ọ̀dọ́ ìlú àti ará ìlú ń jẹ ní ara eégún Sokoti? Àǹfààní tí wọ́n ń jẹ pọ̀, àtọmọdé ni o, àti àgbà ni o, àti ọkùnrin àtobìnrin. Àǹfààní tí wọ́n ń jẹ náà ni pé ìwúre Sokoti ló ṣe pàtàkì nínú ìlú lásìkò tí ọdún bá ń lọ lọ́wọ́. Gbogbo wọn ni wọ́n á wá, wọ́n á fẹ́ gbàwúre, yàtọ̀ fún pé nǹkan kan ń ṣẹlẹ̀ nílùú, bóyá ìlú ò tùbà, ìlú ò rójú, àgbétùbọ̀ tí ìwúre yẹn gangan, nítorí pé tí Sokoti bá jáde, ìwúre yẹn náà ni a máa ń ṣe sí àárín ìlú, kílùú ó lè tùbà, káboyún ilé ó bí wẹ́rẹ́, kágbọ̀n ó tọwọ́ àlàbò sùn, kí ìlú ó má dàrú.
Bàbá, lára ọ̀rọ̀ tẹ́ sọ nísìnyí, ǹjẹ́ ní a rí àwọn tó tiẹ̀ wá ń ṣe ìdúpẹ́ nínú ìwúre tí ẹ̀ ń ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ọdọọdún? Bóyá wọ́n wá ń dúpẹ́ ni pé Sokoti àwọn rọ́mọ bí ni àbí àìsàn kan tó ń ṣe àwọn ó lọ ni? Àwọn tí ń ṣe ìdúpẹ́ wọ́n pọ̀ dáadáa, nítorí pé tá a bá rí ẹni tí ń wojú ọmọ, tá a bá ti ṣèwúre fún un, á sọ fún un wípé ọdún tí ń bọ̀ ọmọ ni yóò wá gbé pàdé wa. So irú ẹni bẹ́ẹ̀ tó bá bímọ, tó bá di àsìkò ọdún, yóò mú àwọn nǹkan wá fún Sokoti láti lè fi wá ṣe ìdúpẹ́. Ẹlòmíì ó rẹran, ọtí, ó depend lórí májẹ̀mú tí wọ́n bá dá, nítorí pé a sọ fún wọn pé tí ọlẹ̀ ọmọ yóò sọnù ẹ̀ o, ọ̀gẹ̀dẹ̀ ìgbódù ọ̀yàgàn, níwòyí àmọ̀dún, ọmọ ló gbé pàdé mi o. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá a bá ráwọn tí wọ́n jẹ́ bíi tí àìlera náà tí ń dà láàmú tó jẹ́ pé ó pọ̀, so wọ́n máa ń wá láti wá ṣe ìwúre, táwọn náà dẹ̀ jẹ́jẹ̀ẹ́ pé tí nǹkan báyìí bá rí báyìí o, àwọn wá fi nǹkan báyìí ṣe ìdúpẹ́. Ẹ jọ̀ọ́ bàbá wa, kí ni ìtumọ̀ Sokoti gangan? Ìtàn tó rọ̀ mọ́ Sokoti pọ̀, náà ló jẹ́ kó di eégún Olúwo. Ìtumọ̀ Sokoti náà ni pé ẹni tó gbé Sokoti wá, à ń pe bàbá yẹn ní Òjú Àgbò Oko láti Ọ̀fà, òun gangan ni Sokoti. Nígbà tí ó wá gbé dé látojú ogun, orúkọ bàbá yẹn náà ni wọ́n fi ń pe eégún rẹ̀. Gẹ́gẹ́ bí ẹ ṣe dárúkọ bàbá yìí nísìnyí, kí ló wá so ẹ̀yin papọ̀ mọ́ Sokoti? Tó so wá pọ̀ ni pé ṣẹ mọ̀ pé Sokoti ni bàbá Òjú Àgbò Oko yẹn, nígbà tóun náà tó dàgbà, ọmọ rẹ̀ náà ni ó gbé fún. So bí ṣe ń lọ nípele tó fi di pé ó dórí àwa náà tá a wà ń bẹ̀ lásìkò yìí. Ẹ jọ̀ọ́, gẹ́gẹ́ bí Sokoti ṣe jẹ́ eégún Olúwo tó sì jẹ́ eégún ìlú Ìwó, ìdílé mélòó ló ń gbé eégún Sokoti ní Ìwó? Kò sí ìdílé méjì tàbí mẹ́ta tí ń gbé eégún Sokoti, ìdílé kan ṣoṣo náà ní ń gbé. Gbogbo ẹni tó bá sì jẹ́ ọmọ ọkùnrin nínú ilé Sokoti ló lẹ́tọ̀ọ́ àti gbé Sokoti. Tó bá jẹ́ ọmọ ọkùnrin, irú àpẹẹrẹ ìsìn, ọmọ táwa náà bá bí ìsìn, tó bá jọ́kùnrin, ó lè gbé Sokoti Olúwo. Bàbá wa, ní ọjọ́ òde ńlá tí ẹ fẹ́ jáde, a rí pé bí ẹ ṣe jáde, ẹ lọ síbi àwọn sàárè kan láti kan ẹsẹ̀. Kí ni ìtumọ̀ àwọn eléyìí jẹ́ fún un? Nígbà ó jẹ́ pé àwọn ọba tó ti gbéṣẹ̀ ni, tí Sokoti bá jáde, kó tó wá síwájú Olúwo, tólúwo bá jókòó, ó gbọ́dọ̀ kọ́kọ́ lọ wúre nídìí àwọn sàárè àwọn aláṣepọ̀. Á wúre ńbẹ̀ kílú ó má bàjẹ́ o, kójú wọn ṣe dáa, kẹ́yìn á wúre níbẹ̀. So ìlú ó lè tùbà. Nígbà tá a bá kúrò lójú olórí àwọn ọba àná yẹn, á ṣẹ̀ṣẹ̀ wá padà wá síwájú Olúwo, á ṣe ìwúre fún ọba Olúwo tó bá wà lórí àpèrè nígbà náà. Bàbá wa, a máa ń rí i pé tí eégún yín bá wọ ọjà, tí aráàlú àtọmọdé àtàgbà ni wọ́n máa ń rọ́ tẹ̀lé yín lẹ́yìn. Ṣé awọ́rò ni àbí kí ni ẹ máa ń lò? Kì í ṣe awọ́rò o, nígbà tó jẹ́ pé eégún ìlú ni. Gbogbo ẹni tó bá ti jẹ́ ọmọ Ìwó Ìjẹ̀jì, Sokoti eégún wọn ni. Either you are Muslim, you are Christian. Tó bá ti jẹ́ Ìwó Ìjẹ̀jì o, gbogbo wa la jọ ní Sokoti. And then ìwúre yẹn, and then bí Sokoti ẹlòmíì ó wà pé bóyá kóhun ò rí aṣọ rẹ̀ rẹ́, ẹni tí ara ni, ẹni tí ń lálàkálà, ẹni tó fẹ́ ṣawọ́rò. Ẹ rí i pé tí Sokoti bá jáde, wọ́n mọ ariwo olè ni wọ́n mọ́ pa, nítorí pé èrò tì lẹ́yìn olè ni. So inú everybody ó dùn, ara wọn ó yá pé Sokoti, àwọn tí ó jaṣọ náà yóò wà tí wọn ó jí aṣọ rẹ́, so láti lè lọ fi ṣe ìwòsàn tàbí kí wọ́n fi ṣe awọ́rò.
a wá rí wípé tí Sokoti bá jáde láàrin ìlú, gẹ́gẹ́ bí kábíyèsí Olúwo ṣe sọ wípé òun fi òfin lọ́lẹ̀ pé eégún kankan ò gbọdọ̀ mú idà dání. Eégún Sokoti ni ó ń lo idà àti kọ̀ǹgọ́ kinní kan bíi tán fi máa ń lu ìlú báyìí. Tí ẹ bá jù ú, ẹ gbọ́ kí ni iṣẹ́ tí kinní ọ̀hún ṣe àti pé ẹni tó bá bà kí ni irú èèyàn wo ni. Ìtumọ̀ ọ̀gọ ni òun ló jẹ́ bí olùlànà fún Sokoti. A máa ń fi mú àjẹ́ ni. Térò bá pọ̀ tó dí gágá tẹ́ ẹ bá jù ú, tí ò bá sí abara méjì ńbẹ̀ àbí èèyàn ibi, ó máa wọ́nàwọ́nà á bọ́lẹ̀ fúnra ẹ̀ ni láì ní tọ́ọ̀chì ẹnì kankan. Ṣùgbọ́n tí àwọn ẹni ibi bá ti wà ńbẹ̀ tàbí àwọn abara méjì, tí kọ̀ǹgọ́ yẹn bá ti lè bá, tí ọ̀gọ yẹn bá ti lè bá, irú ẹni bẹ́ẹ̀ kò lè pẹ́ tí ó fi máa kà, tí ó fi máa jẹ́wọ́ gbogbo iṣẹ́ ibi tó bá ti ṣe. Torí ẹ̀ ó jẹ́ bí olùlànà kí Sokoti ó tó débì kan, kinní ọ̀gọ yẹn la kọ́kọ́ máa jù sí iwájú láti lè mọ irú àwọn èèyàn wo ní ń bẹ níbi tí à ń bọ̀. Ẹ ṣeun bàbá wa. Ní ọ̀pọ̀ ìgbà a máa ń rí wípé tí àwọn èèyàn kan bá fún yín lówó, ẹ ó tì bọnú ìgbàyà. Àwọn ẹlòmíì tó bá fún yín lówó, ẹ tì bọnú, ẹ máa jẹ owó. Ibo làwọn owó yìí lọ? Ó ń jẹ́ ìyàlẹ́nu fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Kò sí ara àwọn àṣírí tí ń bẹ ní ara Sokoti náà nìyẹn. Yorùbá bọ̀ wọ́n ní gbogbo aṣọ kọ́ ni à ń sá lóòrùn. Ó máa ń rí bẹ́ẹ̀ lóòótọ́. Àwọn owó kan wà tó jẹ́ pé àṣà Sokoti àbí n táwa náà bá, tó bá ti jẹ́ jíjẹ báyẹn tí èyí jẹ́ ń tó wọnú aṣọ, ó níbi tí owó yẹn máa sọlẹ̀ sí. Bàbá wa Sokoti, ká mọ́ pọ̀jù ní ọ̀rọ̀. Ní àárín ìlú Ìwó àti agbègbè rẹ̀, ǹjẹ́ a rí eégún kan tí ó tún ju eégún Sokoti lọ? Kò tíì sí, kò sì le sí, nítorí pé a ti sọ síwájú náà, n tọ́rọ̀ mọ́ Sokoti pọ̀ because àǹfààní tí Sokoti ń ṣe nínú ìlú ọ̀pọ̀. Ẹ rí i pé tí Sokoti bá jáde nígbà ọdún, ó ní àwọn ìrìn àti àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan tó jẹ́ pé tó bá jáde lónìí, ó ní àwọn abala ibi tó máa lọ. Tó bá tún dijọ́ kẹta, ó ní àwọn abala ibi tó máa lọ. Ó gbọ́dọ̀ kárígun orígun mẹ́rẹ̀ẹ̀rin Ìwó. Ìjọ́ tí ó bá ti wá jẹ́ ọjọ́ tí ó wọjà, àwọn ẹlẹ́ran, àwọn olóríṣo ẹlẹ́ran ni o, àwọn aláròbọ̀ ni o, wọ́n ó mú adìẹ wá pàdé ẹ̀ láti lè fi ṣe ìwúre pé ẹ ṣe lámọ̀ọ́dún o, ẹ pẹ́ lórí àpèrè o. Bàbá wa Sokoti, ẹ ṣé gan, ẹ kú àkótótónu látàárọ̀. Ohun tí a tún fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé a gbọ́ pé kábíyèsí Olúwo ó sọ̀rọ̀ nípa eégún Olóòlù Ìbàdàn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, wípé ó yẹ kí orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n fi òfin gbé pẹ̀lú eégún tí èyí obìnrin. Ǹjẹ́ ní ohun kan wà nínú ilẹ̀ Ìwó tó jẹ mọ́ eégún àbí tó jẹ mọ́ Sokoti náà tó jẹ́ pé obìnrin àbọ́mọdé àbágbà kan ò gbọdọ̀ lù? Ìdálù níṣèlú ní ọ̀dọ̀ tiwọn. Ṣé ẹ mọ̀ pé ìtàn tó rọ̀ mọ́ eégún oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bí Olóòlù ṣe wà yẹn, àwọn ẹni tó bá ńlẹ̀ ni. Ìṣẹ̀dálẹ̀ tolóòlù nìyẹn. Ṣùgbọ́n ti Sokoti, ẹ rí i pé ńgbà kan náà tí wọ́n máa ń kọrin tẹ̀lé Sokoti, tó bá di pé wàhálà bá pọ̀, ogun pọ̀, wọ́n á ní òkìtì kan ọmọ ojúròǹgbé, ìwọ náà pẹ́ nìkan, alápá ń sán pápá méjì ní Ìbàdàn. Kò sí nǹkan kan pé tó jẹ́ bí ohun tí ó jẹ́ pé ẹnìkan ò lè rí lẹ́yìn pé obìnrin ò gbọdọ̀ wọ ìgbàlẹ̀ Sokoti o. Obìnrin ò gbọdọ̀ wọ ìgbàlẹ̀ rẹ̀. Ṣùgbọ́n tó bá ti jáde, kò sí ẹni tí kò lè rí, nítorí pé àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà ni wọ́n fẹ́ rí láti lè gba ìwúre. Ẹ dákun bàbá wa, orin tí ẹ kọ nísìnyí, ẹ bá wa tún orin náà kọ, tí kẹ́ bá wa kọ parí,
wípé wọ́n ní alápánsápá pa méjì nìbàdàn, Sokoti ìwọ ìwọ náà náà pẹ́ pẹ́ nìkan, kí nìkan. ló ní Sokoti ò lè pa àyàn tiẹ̀? Nítorí pé Sokoti èsì eégún tí í pààyàn, Sokoti èsì eégún tí í pààyàn, bọ̀ tí wàhálà bá pọ̀ náà ni àwọn orin yẹn máa ń jáde láti lè sọ pé kí strength yẹn kó lọlẹ̀ díẹ̀. Ṣùgbọ́n ìtumọ̀ pé tí Sokoti ó fi sínú bí débi ẹ̀rín ní ọmọ rín táìmù tí wọ́n bá ti ń lu ìlú yẹn àbí kọ orin pé òkìtì kan ọmọ ojú rò gbé ìwọ náà pẹ́ nìkan, alápánsápá pa mẹ́fà nìbàdàn, ìwọ náà pẹ́ nìkan. Ẹ ṣé gan bàbá wa Sokoti, ẹ kú àti àárọ̀. Lẹ́yìn eégún tí ẹ̀ ń gbé yìí, ǹjẹ́ ẹ ní iṣẹ́ míì? Torí a rí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó ń gbéégún bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe iṣẹ́ ìṣègùn àbí iṣẹ́ ẹ̀kan, ǹjẹ́ yín náà dá èèyàn lóhùn? Iṣẹ́ táwa náà jogún lọ́wọ́ àwọn bàbá tó bí bàbá wa náà ni òun làwa náà ń ṣe ní iṣẹ́ ìṣègùn ìbílẹ̀. Òun ni àwa náà yàn láàyò tá à ń ṣe tá a sì ti pẹ́ lẹ́nu iṣẹ́ yìí. So n táwa náà yàn láàyò nìyẹn. A sì tún ní àwọn bísínẹ́sì pẹ́pẹ́pẹ́ náà tá a tún fi rọ̀ lẹ́gbẹ̀ẹ́. Ẹ dákun, àwọn olólùfẹ́ yín tán ń wò yín nílé, ẹ bá wa sọ àwọn iṣẹ́ tí ẹ̀ ń ṣe, bóyá nípa àìsàn inú ara ni, bóyá nípa nǹkan kan ni, tó jẹ́ pé wọ́n lè wá yín wá tẹ́ ẹ lè bá wọn ṣe ìtọ́jú lé lórí ni, àbí ẹni táyé ń dà láàmú ni. Gbogbo àwọn nǹkan tá à ń ṣe náà ni pé ìgbéga, ìtẹ̀síwájú èèyàn, bóyá iṣẹ́ ò lọ déédéé, ọ̀nà ò sí, àbí àwọn táyé ń dà láàmú, àbí stroke ni o. So lóríṣiríṣi báyẹn, wárápá. So Ọlọ́run tá a sì ti gbìyànjú lérí ẹ̀ táwọn èèyàn sì tún ti wá dúpẹ́ lé lórí, àbí ẹni tí oko rẹ̀ bá kéré, àbí oyún ju báǹbáǹbáǹ lọ, ọ́sà, gbogbo ẹ̀. So ẹ bá wa pè à ń gbìyànjú lórí ẹ̀. nọ́mbà yín, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín fún àwọn olólùfẹ́ yín nílé wọ́n ń wò yín. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi náà ò yí padà, 080 34 93 8691. Ẹ bá wa tó pè lẹ́yìn sí. 080 34 93 8691. Ìkejì ẹ̀ ní 090 65 00 3798. 090 65 00 3798. Ó wá ní ọ̀rọ̀ kan tí à ń gbọ́ awuyewuye níta. Àáfàá wa kan ní ìlú Ìwó, àáfàá Ṣaláfí, wọ́n sọ ní bí oṣù 5 kan sẹ́yìn, wọ́n ní Sokoti yóò wá jáná sí báwọn gbẹ̀yìn ni. Ṣé mo pẹ́? Àwa tún rí ipasẹ̀ wọn nílé ọ̀dọ̀ yín ní àná, wípé wọn wá bá yín. Ǹjẹ́ ṣé ètò bẹ́ẹ̀ ṣe wá máa jáná sí wọn náà ni wọ́n wá bá wá ní àdúgbò? Ṣe rí i pé Ìwó, àwọn bàbá wa máa ń pòwe pé káàka nìwó. Ṣé mọ̀ pé téèyàn bá wà ní program tó dẹ̀ jẹ́ pé wọ́n fẹ́ jèrè ọkàn, ẹni tó bá jẹ́ bí olókìkí àbẹ́ntọ́ náà ni wọ́n máa sọ pé wọ́n sọ kódà ó káàkiri orí ayélujára bóyá bí ọdún 3 sí ìsìn àbí 4. Ṣùgbọ́n nígbà tó di ìjẹta, wọ́n pè mí pé àwọn fẹ́ rí mi. A dẹ̀ jẹ́ kó yé wọn níjẹta yẹn pé a lè ríra pé because eégún máa jáde. Ṣùgbọ́n nígbà tó dàná, wọ́n wá. Wọ́n dẹ̀ sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ pé bóo ni àwa náà ṣe di Mùsùlùmí, bóo la ṣe gbà fún àwọn. A dẹ̀ sọ pé gbogbo wa náà la jọ nìwó. Gbogbo wa la jọ nìwó. Ọ̀run nìkan ló mẹni tí ó là. So ọ̀run nìkan ló mẹni tí ó là. Ọ̀nà tá a wà yìí, wọ́n ṣáà jẹ́ á máa bá a lọ báyìí ná. Gẹ́gẹ́ bí nǹkan tí. Ẹ̀yin náà wá, a gbọ́ pé wọ́n sọ wípé ẹ̀yin náà ka kéwú ńbẹ̀ lánàá. Ṣẹ́yìn náà lọ ilé kéwú ni àbí ẹ̀ ń kírun ni? Èmi ò ṣe mọ̀ pé nígbà táwa náà wà ní kékeré, gbogbo àwa yìí náà a lọ ilé kéwú. A lọ ilé kéwú nígbà táwa náà wà ní kékeré, a kéwú. So nígbà táwọn náà dẹ̀ lánàá tí wọ́n ń ka kéwú, gbọ́ pé n táwa náà mọ̀ náà ni. So kò sí n tó burú ńbẹ̀ pé káwa náà bá wọn kà á.
èmi ò rí nǹkan tó burú ńbẹ̀ nítorí pé ọ̀rọ̀ nìkan lọ́mọ ẹni tí ó là. Ṣé ká wá máa retí ìgbà tẹ́ lọ jánásì fún àfáà wa báyìí ní àdúgbò? Ọlọ́run ọba nìkan lọ́ba elétò, ṣùgbọ́n táwa ti sọ fún ẹ ni pé ọ̀nà tá a sá wà yìí náà wọ́n jẹ́ a máa bá a lọ náà. Tọ́ ẹ ṣé gan. Ó wù wọ́n pé ká wá máa ṣe jánásì àgbà lẹ́yìn àwọn, ṣùgbọ́n Ọlọ́run ọba nìkan lọ́ba elétò. Ẹ ṣé gan bàbá wa, ẹ bá wa ṣe ìwúre ọdún fún àwọn olólùfẹ́ yín. Àti ìwúre ọdún náà gbogbo ìgbà la ń ṣe fún wọn nítorí pé gbogbo ẹni tó wá àti tó wá bá wa sọdún, ilé wọn yóò máa rójú, ọ̀nà wọn ó máa ráyè, ìgbà ilé wọn ó máa lé, àwo ilé wọn ó máa lé. Elédùmarè ò ní jẹ́ kí wọ́n fi ọdún yìí dágbére fáyé, àti ní gbogbo ìlú, ọkùnrin obìnrin tó fi mọ́ ìlú Ìwó tá a wà yìí, Ọlọ́run yóò jẹ́ kí ìlú Ìwó kó nítẹ̀síwájú. Ọlọ́run ó jẹ́ kí ìlú Ìwó kó máa nítẹ̀síwájú. A sì dúpẹ́ lọ́wọ́ kábíyèsí olúùlú tilẹ̀ Ìwó, Olúwo tilẹ̀ Ìwó fún gbogbo akitiyan wọn lórí Sokoti. Elédùmarè kó jẹ́ kí wọ́n pẹ́ lórí àpèrè, kí abẹ́rẹ́ odò kìnní kẹ́sìn ọba kó jókòó pẹ́, nítorí pé wọ́n ń gbìyànjú. Elédùmarè gbogbo lílọ bíbọ̀ wọn kó máa bá wa fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wọn. Ẹ ṣé.
ẹni yóò wọlé. Ó máa wọlé sẹ́, ó nìkan ló máa wọlé. àárín ìgboro ìlú Ìwó rèé, ẹ wo èrò bí omi ní ìlú Ìwó bí kálukú ṣe dúró káàkiri tí wọ́n ń wo ọdún egúngún, bẹ́ẹ̀ sì ni eégún Sokoti wọ àárín ọjà, gbogbo ayé mọ̀ pé òde èrò rèé. ọdún yìí mọ̀ tó kẹjẹ bẹ́ẹ̀.
Hey!